Hello, ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹjọ. Ẹ̀yin èèyàn mi tó mọ WhatsApp tó gbádùn. Wọ́n ní déèsì Ashley. Wọ́n ló ti wà expire ní ní ààfin o. Bá ṣe gbọ́, a gbọ́ ni o. Bá ṣe máa ń gbọ́ náà gbogbo ìgbà nìyẹn. Tọ́ máa di ọ̀dí èṣí, wọ́n láwọn kẹ̀, àwọn lọ tì í. Àwọn ṣe kíní tì í. Àwọn ò ní gbà á. Àwọn ò ní fàfilẹ̀ fún Naomi àti kábíyèsí. Àwọn máa jọ rọ̀fù ààfin ni àwọn jọ máa ṣe. Wọ́n ní déèsì ẹ̀ ó ti expire. Wọ́n ní lánàá òde ìní ní kábíyèsí tó ní kí àwọn wọ́n bá ọ̀dà àwọn security pé kó bẹ̀rẹ̀ sí ní lọ páàkì ẹrù ẹ̀ kúrò ní chamber kó máa kó síta. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n ní bọ́n ṣe ń kó síta ní Ashley ń kó padà sínú ilé pé láyé èkùrọ́ lálábàákú ẹ̀wọ̀ wọn àti kábíyèsí. Ó wọ̀ níbí lọ kóun fi ààfin lẹ̀ fún Naomi pé kì í ṣe ayé. Wọ́n ní tẹ́ bá wo wàhálà tó dálẹ̀ lánàá tí Ashley dálẹ̀ lánàá. Wọ́n láwọn security máa rọ̀ fún Ashley o. Bá ṣe gbọ́ o. Wọ́n náà rọ̀ fún ẹ̀. Wọ́n embarrass ẹ̀. Wọ́n ṣe oríṣiríṣi fún un. Wọ́n nígbà tó yarí tó ṣe kiri wọ́n ní kábíyèsí ní tí ò bá lọ lẹ́rọ̀ ó máa lọ nípa. Wọ́n ní kan bọ́ndùlẹ̀. Ó ní tẹ́ bá rí bọ́n ṣe ṣu Ashley tó ń ṣù bí òṣùkà tó ń bọ́ndùlẹ̀ tó ń nà sí ẹ̀yìn géètì pé wọ́n fẹ́ rí láàfin mọ́ pé àsìkò ẹ̀ ti expire. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n ní bí ẹnu ẹ̀ ṣe mú kékeré nìyẹn o. Bó ṣe ń sọ fún kábíyèsí. Òun kẹ̀, mo mọ̀ pé Naomi ló ń ṣe ẹ̀. Naomi ló ń ṣe gbogbo eléyìí fún ẹ̀. Kọ̀rẹ́ kíní kan ò ní ragbá fún Naomi. Kíní kan máa ragbá fún, kíní kan máa ṣe fún ọ. Bó ṣe máa gbó tó máa tọ́. Tó máa rí ikú kọjá bọ́ sínú ìyè tí Naomi ṣe máa ṣe rere láàfin yẹn gbogbo àtàwọn ọmọ ẹ̀ tójú máa fi ti gbogbo àwọn ìránṣẹ́ èṣù tó ń da Naomi láàmú láàfin pé gbogbo oríṣiríṣi tó ń sọ àgúnlá àti àgún tẹ̀tẹ̀. Wọ́n ní kábíyèsí ní wo sórí ibi tó ti ń bọ̀ ó ti padà síbẹ̀. Ó nítorí enough of bó ń ṣe admit ẹ̀ sínú ààfin enough is enough. Wọ́n ní ìwọ Ashley mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà ní gbogbo ìwà atrocity tó ti hù ní ààfin. Wọ́n ní náà pé Ashley pé kábíyèsí ní tí ò bá kúrò ní tóun bá tún re ní ààfin tóun bá kúrò ní ààfin tóun bá ti kúrò ní ààfin pé ojú ẹ̀ máa rí nǹkan tẹ́nìkan rẹ̀. Ìwọ yìí kan náà mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé ní gbogbo iṣẹ́ burúkú tó ti ṣe. Èyí tó bá pa bámbá rẹ̀ ó wá tún lọ gbé ọmọ tí ò ń ṣe tòun ó tún gbé wá sáàfin. Ó dáa wọ́n ní kó gbọ́mọ yẹn padà kúrò láàfin onílá gbọ́mọ yẹn kúrò láàfin olóòní gbé kúrò. Wọ́n ní kábíyèsí wá ní ìta ń ṣe é kù ó máa gbé ọmọ yẹn jáde ní ẹ̀rọ bí a lè lè àti lẹ́rọ̀. Wọ́n ní bí kábíyèsí ṣe ní tó fi ọ̀dà olóògbé ó ní wọ́n tún ṣe paternity pẹ̀lú gbogbo àṣírí ẹ̀ tó tú pẹ̀lú gbogbo àṣírí ẹ̀ tí ó bò láàfin. Oyè tó ń lè ṣan ó tún ń rìn tó ń yan tó ń ṣe fàǹdàfàǹdà tó tún fọwọ́ lalẹ̀ láàfin pé bóyá ààfin yìí pé ìwọ ló ní. Wọ́n ní ìṣe kékeré o. Wọ́n ní ṣe ni Ashley póyè fọwọ́ lalẹ̀ pé nǹkan tó bá máa gbà náà máa fún. Ní Ashley ní òun ò lè gbálẹ̀ yọ tóun bá gbálẹ̀ lélẹ̀ tóun bá gbálẹ̀ yọ pé òun á gbálẹ̀ lẹ̀ pé torí náà òun ò níbi lọ. Wọ́n náà ṣáà ti ṣù sí wọ́n ti ṣù lógodo
wọ́n ti ṣù bí òṣùká, wọ́n ti jù jáde kúrò ní bí bọ́ọ̀lù, wọ́n náà fọ́n lù, wọ́n gbà sí bọ́ọ̀lù. Wọ́n tẹ bá rí ẹlẹ́yà Ashley lánàá, ó lọ gbójúgbóyò gbọ́mọ wá. Ìwọ gangan ni gbogbo wọn ń lè ṣọmọ. Bí gbogbo bọ́n ṣe ní sọ pé ẹ̀jẹ̀ bí lágbájá ṣe tiẹ̀ ó mú ìṣòyì wà láàfin. Àwọn náà máa ṣe tí wọ́n máa mú àwọn náà máa dúró sáàfin. Jẹ́ kí ni ìtumọ̀ yẹn? Ṣé tòun tí tàwọn nìkan ló máa yàtọ̀ ẹ̀? Ṣé bá Ashley nìyẹn tó mú tiẹ̀ tó mú jẹ? Ṣé bí olórí Tóbi náà ló mú tiẹ̀ tó mú jẹ? Èyí tó lórí Tóbi ṣé sì torí pé gbogbo wọn kì í ṣe oníwàdùwàdù tó ń fẹsẹ̀ tó fọwọ́ lálẹ̀ tó ń fi gbogbo tó ń rìn bíi pé ẹlífáǹtì láàfin pé kò sẹ́ni tó lè mọ̀ nítorí pé ọmọ son of soil ni ẹ́ àbí daughter of soil ni ẹ́, kíní kan of kíní kan, ìwọ ni second princess, ọmọ ẹ̀ ni fourth princess, gbogbo ẹ̀ lóríṣiríṣi tí ó sọ pé ó fẹ́ gba ìṣe ẹlòmíì ṣe. Ọlọ́run ní kò rí bẹ́ẹ̀. Ó lásìkò ẹ̀ ti tó máa kúrò láàfin. Ó ní iṣẹ́ tán náà ṣe fún lánàá allegedly o. Wọ́n náà ṣe fún wọn ní kábíyèsí tútọ́ sókè tó fojú gbà. Wọ́n ló wá sọ pé Naomi ló ń kọ́ ẹ, kábíyèsí Naomi ló ń kọ́ ẹ, Naomi ò ní òun ò ní gbà, òun ò ní ṣe, torí kìí ṣe kábíyèsí ló ń sọ̀rọ̀, òtùmọ̀pọ̀ Naomi ló ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, níbo ni agbára yín wá wà náà? Ṣé bá agbára tẹ́ ń lò? Naomi ti jù yín lọ. In as much tẹ́yìn sọ pé Naomi agbára kan tó ju agbára sí yín. Ní agbára àṣẹ ẹ̀ lè. Àṣẹ ẹ̀ tí ìrìn ayé ò tí ẹ̀ lè gbé ṣúgà láàfin. Naomi ti win ni. Spiritually Naomi win ni. Physically Naomi win ni. Ní gbogbo ọ̀nà ni Naomi fi gbégbá orókè láàfin ju ẹ̀yin lọ. Àgbúnrẹ́ ìṣílẹ̀ yín yìí ń jẹ lọ́bẹ̀. Ọlọ́run tí gbogbo ògùn yín ti backfire. Ìwà ni kí Naomi. Tí Naomi ọ̀bá kúrò ẹ̀yin ò ní kú. Ẹ fẹ́ fi kú wó ọrùn ni. Ẹ fẹ́ fi ra yín wé Naomi. Ẹ fẹ́ fi ra yín wé Naomi. Naomi tó jẹ́ pé kò sí ẹni tó lè bá compete láàfin. Naomi bó ṣe wà yẹn, wọ́n fẹ́ lẹ́gàlẹ̀. Ìwọ by force ń bẹ̀bẹ̀ fọ́kọ Ashley. Gbogbo yín tó kọ̀ ń bẹ̀bẹ̀ fọ́kọ. Naomi bó ṣe wà yẹn, chassis ni kábíyèsí fẹ́. Ẹ̀yin sọ wá ní kí kábíyèsí má nífẹ̀ẹ́. Kò ṣe ní nífẹ̀ẹ́. Èèyàn rí ẹlẹ́jẹ̀ tútù àti ẹlẹ́jẹ̀ gbígbóná. Tẹ́lẹ̀ ti bímọ, ẹlòmíì ti bímọ méjì kó tó wọ ààfin. Báà ni kábíyèsí ò ṣe ní yan Naomi láàyò. Inú yín ti bí méjì, inú yín mẹ́ta, inú yín mẹ́ta lẹ ti bí kẹ́ tó wọnú ààfin. Lẹ wá ń sọ pé kí kábíyèsí nífẹ̀ẹ́ ẹ̀yin tẹ́ ò ní value tó jẹ́ pé fourth handed second handed ni. Ẹ wá fẹ́ bá ọmọ ẹlẹ́jẹ̀ tútù tí kábíyèsí fẹ́ nítorí tiẹ̀ ní tòun nìkan ṣoṣo tí ò sẹ́ni tó bá dù. Ẹ wá fẹ́ sọ pé fẹ́ fi Ibrahim compare. Ẹ máa lọ kẹ́ má dára yín láàmú. Ẹ má dára yín, má fẹ́ ìlú gbàbù kan. Gbogbo àṣírí yín, gbogbo afẹ́fẹ́ yín ti fẹ́, afẹ́fẹ́ adìẹ yín ti fa ti rí fòrò adìẹ. Kí ló dé? Lè fọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀. Àbájọ torí ẹ̀ ni. Tẹ́ bá fẹ́ kádùrá yín gbà, ẹ padà sílé ọkọ yín. Ẹ lọ tún bẹ̀ ṣe. Torí tẹ́ bá ń sọ pé fẹ́ máa dúró bá wọn ní nǹkan dùn nǹkan ẹ̀. In fact, èmi ò mọ bẹ́ẹ̀ ṣe ya ẹni tí ò ń gbọ́ràn, ìwúrà aláìgbọ́ràn. Ẹ máa lọ kábíyèsí fojú sọ, ó fẹnu sọ, ó fi ara sọ, ó ní ìsìn. Wọ́n ní kábíyèsí lòun ọmọ ọkọ tó ń fẹ́ ṣe jù pé kó lọ fẹ́ adé tutù because of you people tẹ́ yarí. Tẹ́lẹ̀ ní kúrò láàfin. Wọ́n tó bá bóyá plan work pẹ̀lú adé tutù àti kábíyèsí. Ọlọ́run ló yé o. Ṣùgbọ́n kábíyèsí, ojoojúmọ́ ni kábíyèsí tó ń pètèpèrò, tó meditate lórí ọ̀rọ̀ yín. Báwo lẹ ṣe fẹ́ kúrò fóun láàfin? Tógo bá ń jẹ́ tọ́lọ́run. Nǹkan tí ò ń ṣe tiyín tẹ̀ ń wá láàfin yẹn ní rí. Ní rí.
tó bá jẹ́ nǹkan tí kábíyèsí lọ́wọ́ sí pẹ̀lú ẹ̀yin àti ẹ̀ pé ó fẹ́ yín ní ṣùlọ́kà, ó fẹ́ yín ní chassis, gbogbo yín pátápátá àbàwọ́n ti wà ńbẹ̀. Ẹ jẹ́ ká fi lé bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn mi, nǹkan tí mo rí nìyẹn tá a gbọ́ o. Kẹ́ bá share, kẹ́ bá like, kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Wọ́n ní kábíyèsí ti gbé ní command àwọn security kan bá wọn bọ́ndùlù Ashley síta o, because wọ́n ní Ashley o, wọ́n ní déètì ẹ̀ ní àfihàn ti expire. Ẹ̀yin èèyàn mi ṣe gan bẹ́ẹ̀ ṣe tètè sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí. Ṣé ti bá mi comment, ṣe bí bá mi share. Jésù Kristi á wà pẹ̀lú wa o. Àmín.